Number 13, Iriakari, Araromi Street. Fún àwa tí a ti wo sinimá Òǹtẹ̀, mo nígbàgbọ́ pé àdírẹ́sì yẹn ó máa yé wa. Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Múfì tí a fẹ́ máa ṣe review ẹ̀ fún wa ní èní ni Òǹtẹ̀. Òǹtẹ̀ tí beautiful actress Anike Ami tí wọ́n produce tí ó dẹ̀ wà ní orí Anike Ami TV ní orí YouTube. Sinimá kò ṣe má wò ní Òǹtẹ̀ jẹ́ o. Òǹtẹ̀ jẹ́ sinimá tí ó kọ́ni lẹ́kọ̀ọ́, tí ó kọ́ni lọ́gbọ́n, pàápàá jùlọ àwa tí a máa ń gba ilé. Mo gbọ́ ládùúrà pé a ní ṣílégbà ní àṣẹ Elédùmarè o, a sì ní bọ́ sí páńpẹ́ ayé ní àṣẹ Ọlọ́run. Ká ṣe ẹ̀yọ tàwọn tó máa ń gba ilé ká yọ tiwọn gan kúrò ńbẹ̀. Condition àbí agreement nǹkan a ní kà á, a ní mọ nǹkan tó wà ńbẹ̀. Pọ́n àti gbé signature wa àti gbé lé e. Tó bá ti lè fi mú wa sign tó bá wa fi Òǹtẹ̀ jàn, ó ti lọ nìyẹn o. Òǹtẹ̀ jẹ́ sinimá tí ó kọ́ni lẹ́kọ̀ọ́, tí ó kọ́ni lọ́gbọ́n gan-an. Tí a bá rí agreement kankan àbí terms and conditions kankan, ẹ jẹ́ ká kà á, ká go through agreement tá a bá rí, ká go through ẹ̀ kíní yìí bó ló ṣe lọ, bó ló ṣe jẹ́. Nǹkan tó ṣẹlẹ̀ nínú sinimá náà, àwa tí ó máa ń ṣẹlẹ̀ sí àwa la pọ̀ jù. Ṣàṣà ni ẹni tẹ́ máa rí tí ó máa ka agreement àbí tó máa ka terms and conditions, tó máa ka agreement nǹkan. A kì í kà á, gbogbo wa kàn bu ọwọ́ lù ní pé ó ti yé wa, ó ti lọ bẹ́ẹ̀. Kí Ọlọ́run kó máa ṣe àánú fún gbogbo wa ni o, because gbogbo wa ni kíní yẹn bá wí. Actress Anike Ami, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé rárá kò sí àṣàdànù nínú àwọn sinimá tí ẹ bá ṣe. Pàápàá jùlọ èmi gẹ́gẹ́ bí ẹnìkan number 1 fans ni mo jẹ́. Tẹ́ bá ṣe ń jùlẹ̀ báyìí ni mo máa ń rán mú. Channel yìí ìṣẹ́jú lèmi máa ń lọ sí channel yìí bí ẹni tó ń lọ sí ọjà. Màmá wò pé ṣé favourite actress mi ti ju nǹkan mi sílẹ̀ kí n lè mọ̀. Sinimá tí ẹ máa ń kọ ní gbogbo ìgbà, sinimá tó máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ tó dẹ̀ jẹ́ true life story. Ara àwọn true life story tí ẹ máa ń kọ, òun ni sinimá Òǹtẹ̀ yìí jẹ́. Òǹtẹ̀ sinimá 1 and 2 tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò ni o. Fún ẹ̀yin tí ẹ ti wá wo Òǹtẹ̀ 1 and 2, ẹ̀kọ́ wo ni ẹ̀yin rí kọ́ ní inú sinimá náà? Ẹ jẹ́ kí n mọ̀ ní comment section. Àti fún àwa tí a ti wò bí mo ṣe sọ lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ ká lọ wò ó. Fún àwa tí a ti wá wo Òǹtẹ̀ 1 and 2, ẹ jẹ́ ká sáré jíròrò lórí sinimá náà. Lákọ̀ọ́kọ́ náà, Simisola tí ó rí ẹni tí ó mọ̀ rí tí ó fẹ́ gba ilé. Ṣé ó yẹ kí Simisola, ṣé ó yẹ kó sọ nǹkan tó wà nínú ilé yẹn fún ẹni náà ṣá? Ṣé bó yẹ kí ó fi ilé náà kó gbé fẹ́ni yẹn bẹ́ẹ̀? Ẹni yẹn náà kó títí ẹni yẹn kó gbé fẹ́ni yẹn bẹ́ẹ̀, kóhun àtọkọ ẹ̀ sì gba òmìnira. Àbí kí ni ẹ̀yin rí sí àárín yẹn nípa ti Simisola? Àti fún àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ní ìjọba amúnimóògùn. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí kò mọ̀ pé ìjọba amúnimóògùn ni ìjọba jẹ́. Àmọ́ ṣé kò yẹ kí ọmọ ọ̀dọ̀ tiwọn náà kó fi ọgbọ́n ṣe? Àbí kí lẹ̀yin rí sí apá tibẹ̀ yẹn? Àti fún òkú tí ó yọjú sí Babalọ́lá àti ìyàwó rẹ̀ Wándé tó ní kí wọ́n padà sí inú ilé náà. Ọlọ́run jẹ́ ká rí láburú ní àṣẹ Elédùmarè o. Tó bá jẹ́ pé ẹ̀yin ni Babalọ́lá tí ẹ sì jẹ́ Wándé pẹ̀lú, ṣé ẹ lè padà sí inú ilé yẹn bí kẹ́ ẹ tún lọ padà sínú wàhálà àkókò jànjàn ní inú rẹ̀? Eléyìí gba àròjinlẹ̀, ó gba kéèyàn ròjinlẹ̀ o. Well, part 3 Òǹtẹ̀ ó ń bọ̀ lọ́nà ní kópẹ́kópẹ́ gẹ́gẹ́ bí beautiful actress wa Anike Ami ṣe wí pé part 3 náà kò ní pẹ́ jáde. Àti fún ọmọ ìyá tó ń ṣe kòkúmọ́, ṣé ẹ̀yin ò rí pé ó dàbí wípé kòkúmọ́ gan wà nínú ìgbèkùn kan? Because kò possible kí èèyàn mọ̀ pé 7 làwọn lọ́wọ́ ìyá àwọn sì pa 6, ó sì kú òun nìkan náà sì dúró pẹ̀lú ìyá náà. Kó má jẹ́ pé kòkúmọ́ gangan òun gan wà nínú ìgbèkùn kan lábẹ́ ìyá rẹ̀. Well,
ẹ jẹ́ ká watch out for òǹtẹ̀ part 3 láti fi lè mọ gbogbo àwọn kúlẹ̀kúlẹ̀kúlẹ̀kúlẹ̀ tó wà nídìí ọ̀rọ̀. Nọ́mbà 13, ìrì akárí ara rọ̀ mí. Fún ẹ̀yin tí ẹ láǹfààní láti lè máa wo fídíò wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button láti fi lè máa rí àwọn movie review ní ìgbàkúgbà tí a bá ń jù wọ́n sílẹ̀. A sì gbàládùra pé ojú, etí àti ọwọ́ ètí ẹ̀ ń lò láti fi máa tẹ subscribe button, ètí ẹ̀ ń lò láti fi máa gbọ́ àti tẹ̀ láti fi máa rí. A gbàládùra pé ọ̀kọ̀ọ̀kan nínú wọn ò ní díbàjẹ́ ní àṣẹ Elédùmarè o. Mo sì gbàládùra pé a ní ṣílé gbà, a sì ní bọ́ sí páńpẹ́ ayé ní àṣẹ Elédùmarè o.